ẹ̀gúsí ìyàwó ló máa fi kí o báyìí ọ̀tá ìbá tiẹ̀ lọ ni. ẹjọ́ torí Ọlọ́run bóyá ẹ jẹ́ ká serious for once ẹjọ́ onísùúrù ẹ jẹ́ ká ẹjọ́. gbèsè òkè gbèsè òkè lè kó láòdù sàmàgbé báyìí kìí bàbá lọkọrin ni. ẹjọ́ kí ló sọ. ẹ jẹ́ ká clear ẹ̀gbọ́n kankan ó dárọ̀ làkó tó gbọ́ nǹkan orí ẹ̀ tí ò pé lálẹ́ yà pé láàárọ̀ la tí mo gbọ́ kankan ni wà gbọ́ nǹkan láàárọ̀ la tó bá kú wọ nìkan dayé ìnímọ́jú tí bá bẹ́ẹ̀ sọ òun gbọ́ dayé ìnímọ́jú tó bá dọ̀là kó tó wá jẹ́ má wọrí èmi rò pé lè ṣàná pèmí ni wọ́n wá sí kéde ìwé náà pèmí wọ́n máa ń sọ tí wọ́n ti gé yín létí lọ tèmílẹ̀ ti fẹ́ mú. ọ̀gbẹ́ni náà pẹ̀lú jẹnẹrétọ̀ yìí ló ṣẹlẹ̀. àní ẹ máa gbọ́ ọmọ kéde ìbú ni máa gbọ́ lálẹ́ yìí ẹ̀dùn síbí tèmílẹ̀ kálukú máa lọlé ẹ̀ wá gbọ́ lọ́la tó bá ti dọ̀là kó lọ fìyẹn gbowó báńkì ẹ lọ fi gbowó báńkì lọ́la. ṣé ni wọn náà àwọn fẹ́ kọ́ tẹ́lẹ̀ gbèsè ìdílé ìdílé máa ń epo kékèké epo gbòógè ọkọ̀ lówó lọ sí níyàwó yìí. àwọn atukọ̀ nídìí àti lóko tuntun mo ti fẹ́ rọ̀ lóyún. ṣé kò tí ì ṣe tán.